Africa Content TV. Bàbá àwọn ilé ńlá torí pẹ̀lẹ́ ńlá rẹ̀ aládìyó tó yàn nínú ọmọ mi òòtù náà. Àtọ̀tà mi bí kárí o, bàbá ní ilé ńlá. Àtọ̀ ńlá máa ní kọlọ́ọ̀kẹ́, bàbá lásán láti ọkọ̀ nínú òtòkù. Alwaladu sibu abi ma bere isalu bibiri no tani baba to bi muri ti juwe baba to bi Abọ́lájí Kàrímù ẹ̀pọ̀ lọ́dọ̀ mi. Mo máa sọ kíní kan fún àjímú orí mi. Kí ni ó pẹ́ láàfà náà Abọ́lájí? Àwíṣẹ́ ni. Tọ́lọ́wọ́n bá fi jọ́ lọ. Tó bá kàn sẹ́nu àwọn àfàgàn ó ti wò ní ilẹ̀ ẹ̀kọ́ náà ni. Àfàtà bá sáré lọ bá owó la fẹ́ bá wa pẹ́ lọ, ọkọ la fẹ́ bá wa pẹ́ lọ, àbíká lẹ́nu iṣẹ́ ńlá ń fẹ́ ẹ bá wa pẹ́ lọ kó ṣe fún wa. Tàfà bá ní kó máa lọ Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ tó bá sọ pé kó gbà yóò ṣe bẹ́ẹ̀ yóò tún ní ọgbà kankan wá tún ṣe bẹ́ẹ̀ wòlíì ni. Ni mo ṣe sọ sínú rẹ́kọ̀dì mi àwòdà fọ́s pàtì mi ń bẹ ó ń bẹ kálámù ń bẹ. Ọlá tí mi ń bẹ ó ń bẹ kálámù ń bẹ. Bẹ́ẹ̀ni Adélé Kàrímù afún ẹ̀ lógún àṣírí lórí afún ẹ̀ lógún àṣírí. Àti mi bẹ́ẹ̀ ó ń bẹ Kàrímù ń bẹ. Àti mi bẹ́ẹ̀ ó ń bẹ Kàrímù ń bẹ. Bẹ́ẹ̀ni Adélé Kàrímù afún ẹ̀ lógún àṣírí lórí afún ẹ̀ lógún àṣírí. Ọgbọ́n máa rí ọlá tó ń bí wọn nínú lẹ́bẹ̀ ni wọ́n bí mi lẹ́yìn kì ni wọ́n wò mí dandan. Ẹ̀pẹ̀ ní yàrá mi lókè ọba nílé àjẹnusì nílé orí ìgbà lókè pọ̀ sí. Àlọ́kọ́ nínú àṣàkí mi. Aláṣà ní mi alájà bí ọlá. Ànábì Ládùúgbà ni mo ń kí lọ́wọ́. Sáré náà síbi ẹ̀ bàbá Muhammadu. Kí ni òun jẹ bàbá yìí? Alákọ̀ọ́ni mi ra sákìní. Ọmọ ṣàyí sanwó ìbàdàn lọ́dún ọ̀dọ́ aláwọ̀ nígbàdàn òde wọ́n ti bí ẹ̀ ń pọ̀ ọ̀dọ́ mi. Orí àti mi ń bẹ, ó bẹ kálámù bẹ́ẹ̀. Àti mi ń bẹ, ó bẹ kálámù bẹ́ẹ̀. Kàrímù afún ẹ̀ lẹ́tọ̀ bá ṣe mórí afún ẹ̀ lẹ́tọ̀ bá ṣe. Bàbá Bàríkà ní kí gbogbo wa sọ pé èrò àbànú á sì máa sí dúdú yá á sàmúta.
àsànàtà wọ́n fi lè àfẹ́láti orí àsànàtà wọ́n kì í bá sábà náà. alákọ̀ọ́dí mi ọ̀sàkè mi ń sanwó bá gbàgbà ìyá bọ́lájú. àkọ́ni ó àkọ́ni orí ló ń ṣe ẹ̀dá láyọ̀mọ́. àkọ́ni orí ló ń ṣe ẹ̀dá láyọ̀mọ́. àgúnlẹ̀ yóò pẹ̀lú kádàrá ló máa ṣe. òun ló máa ṣe. àgúnlẹ̀ yóò pẹ̀lú kádàrá ló máa ṣe. àkọ́ni orí ló ń ṣe ẹ̀dá láyọ̀mọ́. akọni ọkọ alájà àṣàmì Abíọ́lá ọkọ alájà àṣàmì Abíọ́lá ọmọ bàbá àgbàrígà ní ilé ńlá. mo ní Kàrímù tó jẹ́ wípé Kàrímù tó jẹ́ wípé oríta ń jẹran kò sí ilé àwọn jẹran bí oníṣẹ́ ńlá tí wàá ṣe pé ilẹ̀kùn òkú àwọn ti pàdé pátá bákẹ́ ẹ̀ lànà bí wọ́n mọ̀ oníṣẹ́ ńlá. múrí o olúwa ló sọ bẹ́ẹ̀ ó lóun ti tilẹ̀kùn ìjọ́jíṣẹ́ pátápátá lọ́pẹ́ ọlọ́run náà ò sì wọ́n mọ̀ ló pín. ìbá ṣe bẹ́ẹ̀ ṣe múríkà alágó jẹ́ pé Kàrímù tó jẹ́ ẹni pé gbogbo orúkọ oníṣẹ́ ńlá ló papọ̀ sára ẹ̀. Ànábì la ṣíwájú Ànábì la ṣíwájú Múrí Bàrígà la ṣíwájú nínú gbogbo àṣà olóòtú tó tèmi ti mọ̀ láàyè mi ó lè sọ pé kí ni ó fẹ́ wí náà ẹni tá a gbọ́ kọ́ fún bò ní òkè ìgbé ọ̀hún sí náà ó lè má bú mi kẹ́ni tá a gbọ́ kọ́ fún bò ní òkè ìgbé ọ̀hún sí náà.